wàrà nù kò ṣe bá forí gbárí aláìbìkítà èèyàn kò kọ́ kílẹ̀ ṣú lójijì bẹ́ẹ̀ bá ní wọn lọ́dọ̀ ìkẹyàgò fún wọn kò lè fún wàrà ọ̀lẹ́dà wàrà nù má finá ṣe rẹ̀ bọ́ ò mọ̀ ọjọ́ ni. Godmother ẹni tọ́jú ni lọ́ máa lè jú ni. ó lè jú nínú àwẹ̀ má finá ṣe rẹ̀ bọ́ ò mọ̀ ọjọ́ ni. èèyàn jẹyàn lọ. kò síbi tá a lè dé láyé àwọn lè máa bá níbẹ̀ sharpshooter ni wọ́n ẹni tí ó bẹ̀rù nǹkan tó kó lẹ́nu ṣáṣá tó kó lẹ́nu tí ó bẹ̀rù èèyàn olóhun tó jẹ gbẹ́lẹ́kùn màmá ni ó Godmother ilé lálejò kẹ̀yà sá fún ni. Godmother ẹni tọ́jú ni lọ́ máa lè jú ni. ó lè jú nínú ọ̀rọ̀ yóò láyé. má finá ṣeré bá ọmọ ọjọ́ ni. èèyàn jẹyàn lọ. kò sóhun tó wà láyé tí òun ló pin ṣùgbọ́n wọn kọ́ sọ́lé ayé ìdá wáyé lọ. wọ́n ń jayé láàyè tó ń tojú lẹ̀ mọ́lẹ̀ o. ẹni bójú wo ojú ẹkùn àríjà ẹkùn náà fi ṣe Godmother náà lójú ẹkùn má yí rí ẹ̀rọ ó léwu. Godmother ẹni tọ́jú ni lọ́ máa lè jú. má finá ṣeré àlọ́rọ̀ yọ má finá ṣeré bá ọmọ ọjọ́ ni. má fobìnrin ṣeré má fobìnrin ṣeré má fòmíràn ṣeré iná lójú ẹkùn iná ń jó ní bá ò bá mọ̀ kó lọ́ mọ̀ má finá ṣeré o. Tamilore Martins Ojo ṣé o ṣe tán láti sọ̀rọ̀? Anyway, ọmọ ojú ọwọ́ ni wọ́n náà. Fúnṣọ́, iṣẹ́ kan wà tí mo fẹ́ kó ṣe fún mi. Lady tó wà ní sẹ́ẹ̀tù yẹn, fẹ́ kó lọ bá lady yẹn kó fọ̀rọ̀ wá lẹ́nu wò. Gbogbo techniques tó bá mọ̀ ni kó fi interrogate ẹ̀, kó dẹ̀ make sure kó jẹ́wọ́ fún ẹ. Gbogbo ń tẹ́ bá wá jọ sọ yẹn make sure kó record ẹ̀. All right, sir. Tamilore. Tami. Fúnṣọ́. Kí ló wá ṣe ń bí? Kí ló gbé ẹ débi? Fúnṣọ́ mo gbọ́dọ̀ sọ̀rọ̀. Tami, má sọ bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Tí mo bá sọ̀rọ̀ máa kú. O ò lè kú. You can't understand. And what? Ẹ̀yin ladies, ojú àfọ̀fọ̀ tán ìjà ló ń dá sílẹ̀. Let's call a spade a spade. Lọ́tà fẹ́ máa gọ sábẹ́ ẹ̀ka kan náà. Wọ́n náà ṣẹ̀fọ̀n. Tó bá máa ṣojo kó ṣoje, tó bá dẹ̀ máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Àwa la ń ṣiṣẹ́ náà. Oh my God. You know, nice. Ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ àbí? So, èmi ẹni ajínọ̀sẹ̀ tí ń jẹun adigbọ́n ni. Ọ̀gẹ̀dẹ̀ mi wo igi kòkó èyí tán. Ó wá fẹ́ dìkì burúkú. Tamilore, ṣó ti gbàgbé ni? Ó nípò tó wà tí mo fi mú ẹ kúrò ńbẹ̀. Mo fẹ́ kó rántí dáadáa. Story. Láyéláyé ẹ̀ tí bá tún sọ̀rọ̀ tó bá dùn máa gbá etí ẹ̀. Ó wẹ́ sí mi gan-an. Ẹ jóná, iṣẹ́ ò lè ṣe gan-an. ohun tó jẹ́ wá tí ò dáa làwọn kan fi ń ṣayọ̀yọ̀ yó. It's your
crazy dance. She dey say she love my style. No. Oh yeah, ginger me. I want to láyé ọlọ́gbọ́n tí ń ṣòwò ọlọ́gbọ́n wọn o ohun tó wá pa wọ́n pọ̀ ló ń wá fún wa. Okay, all right then. Okay, mo ti gbọ́. Màá jíṣẹ́. Wow, hello? Babe. Godmother, ló ṣe kó lórí fóònù sẹ́yìn. Yeah, wọ́n ní ká máa expect ẹnìkan látọ̀dọ̀ ọ̀nà ìbò Akíngbọ́lá. Wọ́n ní pé wọ́n expect tẹ́ni náà bá ti dé kó máa tẹ̀lé lọ. Ó ṣe máa jẹ́ èmi. Ìwọ ńkọ́? You are very funny. Èwo ni what about you? Ṣé mi ni godmother ni? I don't think I'm in the mood for that. Ṣé mi ni godmother ni? Go fiele. Hey, hello. Yes, sir. How can we help you? Mo wá tọ̀dọ̀ Honorable Akíngbọ́lá. Mo béèrè Sister Tracy. Oh, that's me. Hold on. Wọ́n ti dé ó yá. Dìde jọ̀ọ́. Tammy Lore. Yes. Tamilore. Anyway, mo ṣe kó lórí fún pẹ̀lú godmother ni. Wọ́n ní kí n sọ fún yín pé wọ́n expect lọ́dọ̀ ọ̀nà ìbò Akíngbọ́lá. Èmi. Àbí ṣó fẹ́ bá wọn sọ̀rọ̀ ni? Ṣé kí n pè wọ́n padà? Let me go and dress up. Please, take just a minute to abeg. Má pẹ́ o. I will say please, she's coming, yes? Ṣé nǹkan tó fẹ́ bá mi sọ ìjú yẹn lọ? Yẹ nǹkan tí mo fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọmọ Tammy yẹn mo kàn máa ń wú ẹ ni mo máa ń kó ẹ̀jẹ̀ gan. Tí n bá rí orí mi máa ń dàrú gan. Tí n bá rí nínú school àbí kẹ́ẹ̀ta bá wà nílé mo máa ń wú ẹ gan pé ọmọ ló dùn bá ẹ. Tí mo kàn ro náà ni pé jẹ́ kí n wá bá ẹ. Mi náà fẹ́ belong. Mo fẹ́ máa live large bí tiẹ̀ bá ẹ. Mi ò mind ọjọ́ mú mi mọ́ra mi ò mind jọ. Dúró ná. Ṣé nǹkan ń jẹun lórí ẹ ni? Àbí ìwọ ló ń jẹun lórí nǹkan? Èmi. Yeah. Ọjọ́ tó bá tún pè mí kí ṣọ́ngbọ́n mi máa wá ẹ débi pé wọ́n tẹ̀sẹ̀ lébọ̀ fún ẹ. Randu Avenue, you this bloody idiot. Abẹ́ máa gbọ́rọ̀ bí. Ó tán. Ṣé ó tán ẹ àbí ò tán ẹ? Èyí ṣara. Àfìgbà tó tẹ́ tó fà tẹ́tẹ́ dì. Ṣé mi sọ fẹ́ kó má lọ bá? Wọ́n wo ẹ̀. Ṣé nítorí pé lè kọ́ ọ̀rọ̀ acting bí ìsìn tó ṣe bí ẹni tí nǹkan ṣe tó ní chókò lórí ni wọ́n ṣe sáré take a personal, right? Ọmọ, it is not the end of the world. Ó ṣe ti ẹni man. Tí kò bá sí ọ̀nà lọ́dọ̀ ti Tammy, máa gbọ́dọ̀ ẹlòmíì tí mo máa gbà wọlé. A ní mo fẹ́ di big girl. Ó dẹ̀ gbọ́ mi. Ẹni sànjọ́ dídìrín òpònú amukun mẹ́kọ̀ọ́. Ẹ bó ṣe ń sára. Àwítán ó tún pòwe. Tẹ̀sìn bá dání. My dear sister, ẹṣin yẹn dẹ́ dáadáa ni. Tó bá dẹ mọ́bi tí ò dà, wàá rún wókòwòkò ni. Ṣọ́ra àwọn eléyìí, they are bird of a feather. Ó ṣe ìyẹn ò dẹ̀ kan wọ́. Mo ní mo fẹ́ di big girl àbí kan mi wà bẹ́ẹ̀ fún ẹni. Ṣé life ti tiẹ̀ ní àbí life ti tèmi? Kí ló dé ná? Ó lè sọ bẹ́ẹ̀ náà. Tí wọ́n ní big girl tó ń sìn wọ́n náà máa beef mi àbí? Bàbá ẹ̀ like story. Tammy ò dáa. Ṣé ló yẹ kó gba etí ẹ̀? Fẹ́yí ṣara. Kò ní kàn sí. Fẹ́yí ṣara. Good evening. Ṣé àbá honourable office? Láti bò àti wípé ṣé wọ́n fún yín ní appointment letter. Actually, we are from Yale Nigeria Limited. Business partner wọn la jẹ́. Ẹ má bínú, ẹ ní lè rí wọn torí wọn sí around. Ṣá lè dúró dè wọ́n? Ẹ ní lè dúró dè wọ́n. And bí security ṣe jẹ́ kẹ́ ẹ wọlé gan-an kò yé mi because this is battle. Ṣé àmà ò kí ń ríyàn mọ̀? Most of clients ẹ wa wọ́n dẹ̀ ti mọ̀, àwọn náà kì í wá. Bí gateman ṣe jẹ́ ká wọlé. O ti ń bọ̀ o. Ṣáàmàlà bẹ̀rẹ̀ sà. Láti o. Bàbá, a mọ̀ pápẹ́ wá, wá fẹ́ rí wọn ni. Alága, ní dàí.
alágè gbàlejò láago 6 tó bá dọ̀la ẹ wá. ṣé àwọn aláfẹ́ rí bàbá. ọdẹ ẹ pè wọ́n. àmọ́ ẹ wá kí ló ń wọ́rìn yín náà. farabalẹ̀. lẹ́tà àwọn. alága wà ní. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ọ̀nà tó bá gba abẹ́rẹ́ ó di ọ̀nà kó gbógun díẹ̀. kí ni mo lè ṣe fún yín o. ní ọ̀gá ń ṣèṣòro godmother ló rán wa sí yín. godmother lẹ wá ń dá àjà mi tó yẹn awo ló rán yín sílé awo ṣe é mọ̀ ni. ìyẹn náà ló ní káwa náà sọ fún yín pé kẹ́ má bẹ̀rù kẹ́ dẹ̀ má fòyà wọ́n ní ká fún yín ní envelope yìí. kí ló wà nínú ẹ̀. ìyẹn kì í ṣe tiwa bàbá tiwa ní ká fún yín tẹ̀yìn ní kẹ́ gbà lọ́wọ́ wa. open it ẹ ṣì. bàbá ìyẹn kì í ṣe tiwa. Drop it on the bed. Let's go. One, two. Mi ò mọ reason ṣá. Ó ṣá máa ń dá mi lọ́rùn ni. Anytime tí mo bá ti rẹ́ bẹ́ẹ̀ ó máa ń dá mi lọ́rùn ni. One, oníwà, ó tún wá lẹ́wà. It shows that ilé rẹ̀ ló ti jáde wá nìyẹn. Honourable, ẹ ṣàwọn pé iṣẹ́ ni mo wá ṣe ń bíbá ẹ̀ wọ́n dẹ̀ ní ìdíṣẹ́ ni láti mọ ní lọ́lẹ̀. Let's go straight to the point, jèrè. Yeah, òótọ́ ló sọ. Àmọ́ wọ́n mi expect pé irú ọmọ báyìí lè máa ṣe this kind of job. Ẹ wo, Honourable, aṣọ ọ̀bọ ọmọ yẹn mú un lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ kàn fẹ́ máa fi gígùn ju èdò tó ti jiná ni o. Kò sí wàá rí bẹ́ẹ̀ o. But okay. Tó bá rí ẹni tó fẹ́ tọ́jú ẹ̀ nǹkan tó fẹ́ change life ẹ̀, how would you feel? Ṣe bí ìwọ ni. Who is it? Tanya, come in. Where are you? Hello, sir. Brother. Mo ti rójú rí kẹ̀. Possible, sir. Are you sure? I'm just new, yes. Okay. Ìwọ ni manager sọ pé wọ́n gbà ẹ́ ní bíi 4 or 5 days ago, àbí? Exactly, sir. Good. Kí wá lórúkọ ẹ? Olúwabámidélé, sir. Olúwabámidélé. Olúwa sì bá ẹ délé náà ṣùgbọ́n. Amen, sir.
Honorable, mo ti miss yín gan. Mo ti miss ẹ bàjẹ́. Mo ti miss ẹ gan. Serious, mo ti miss ẹ gan. Hey, Marshall. Honorable. Ṣé kìí ṣe pé gbogbo wa láti kó sí pàkúté ọlọ́dẹ godmother báyìí? Kò yé mi o senator, kò yé mi rárá. Kí ni nǹkan tí godmother fẹ́ lọ́wọ́ mi gan? Kí ni mo rà nígbà godmother? Kò yé mi at all. Kò yé mi. God. O náà ni godmother náà ló fún yín. Hello. Godmother, mi ò lérò pé mo ní anything. Okay, godmother, kí ni nǹkan tí ẹ fẹ́? Eh? 20 million naira? Godmother, kí la gbé kí la jù, kí lẹ ṣe ni? Ṣọ́gbọ́n kan tó sọ. Kí ni mi ò gbọ́ ìwọ ló ń gbọ́? Ó ní orúkọ mi newspaper tomorrow morning orúkọ mi náà máa gbé jáde. Kí ló lè tó yẹn? Orúkọ ẹ? Ó máa wà ní newspaper. A kò ní ṣe. My gracious God. Okay. First thing tomorrow morning. Máa sanwó yẹn. Ẹ má worry. First thing tomorrow morning I will pay. Yes. Just hold on for me. Nǹkan tẹ́ bá sọ náà ni màá ṣe. Yeah, I will do it. First thing tomorrow morning. Yes, I will pay. Yeah, first thing tomorrow morning. Okay. O ti ń agree kó máa san owó. What do you want me to do? Senator? Wọ́n náà ti ń agree kó máa san owó. There's a way we can still. How do you imagine it? $20 million. Níbo ni mo ti fẹ́ rí? Tell me níbo ni mo ti fẹ́ rí? Níbo ni mo ti fẹ́ rí $20 million? O ti agree kó máa san. Ṣé bó yẹ kó o sọ pé kò sówó ni? O ló máa san láàárọ̀ ọ̀la. Fúnra rẹ̀ ló ń tọ́wọ́ rẹ̀ bọ́ sọ̀rọ̀ náà. Yes, so thank God it's Friday. Omi tó wù mí jẹ ni èyí tó máa ń ní ata tó máa ń ní oríṣiríṣi spices ẹ pé. Can you imagine godmother wọ́n gba 20 million lọ́wọ́ Honorable Akíngbọ́lá wọ́n wá láwọn máa fà wá ní 1 million each irú owó òṣìwò nìyẹn àwọn ni mo bá chat yìí náà. Tami òótọ́ ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n jẹ́ kí n sọ kinní kan fún ẹ ẹni tó jù ní lọ ní godmother o ó dẹ̀ lè jù ní nù ṣorí tí ọwọ́ ẹni ò bá tí ì tẹ̀kù dà yín ó ń béèrè ikú tó pa bàbá ẹ o. owó Yorùbá tẹ̀ máa ń sọ wípé ẹni tábà lè dààmú a máa ń farú ẹni bẹ́ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ ni. I think we should do that. mo ṣe gbà pọ́ mo jó ní gbogbo yín ẹni tó bá lọ́bọ̀ òkè ń ṣojú lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí náà ẹ wá o gbogbo yín lẹ ṣàmọ̀ pọ̀ máa tẹ̀rọ̀ fọ dìde lèmi nǹkan tó dẹ̀dẹ̀ lónìí ká wá rohùn ìyẹn wà ní ká gọ̀ náà ìyẹn kò lè máa rẹwà jẹ kó tún máa rẹwà tà náà. No, Tamilore ṣé o máa gbọ́ mi ṣá. mo fẹ́ gbọ́. ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù ọ̀rọ̀ pé èèyàn kan ní ojú o but àwa náà ti délé ayé ó ṣe díẹ̀ tó bá dẹ̀ ti experience oríṣiríṣi wàá mọ̀ wípé kò ń ṣe gbogbo nǹkan ni wàhálà máa ń tún ṣe kò dẹ̀ ń ṣe gbogbo nǹkan ni wàhálà máa ń bàjẹ́ no sórí bí gbogbo wa ṣe jókòó yìí ẹni tí ò ní ìyá ni wa tí ò gbọdọ̀ dá egbò ẹ̀yìn ṣó yẹ gbogbo nǹkan lọ́kàn la máa fi wàdùwàdù ṣe because tíyàn bá kánjú láìkọ́ gbóná ó máa bó láwọn sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣó ń gbọ́ mi ọ̀rọ̀ ẹni tó fẹ́ mú ọ̀bọ ni o ó di dandan láti ṣe bí ọ̀bọ. wọ́n kò ṣe pátá tí wọ́n fẹ́ lò yẹn kò lè work. agídí ṣáà ní kí gbogbo yín o. PA. ẹ kú àpérò. My PA red and black always combining. PA oh God godmother ńkọ́ ṣé kò sí ta rojú ìṣá. godmother wà.
godmother ló ní kí n gbé envelope fún mi. My PA always combine. Tí mo ṣe rí lójú mi ti ṣáná. Kí ló wà ń bẹ̀? O ní láti máa sọ. Kí ni? Cool money. tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó máa jòjì lọ. mo fẹ́ dàbí lágbájá ǹjẹ́ o mọ nǹkan jẹ tẹ́lẹ̀ ikú. ó tọ́jọ́ mẹ́ta o ẹ ti jìnnà síwájú. máa gbọ́ Bísọ́lá ìṣọ́bọ̀ kókò yìí sì ni kí n tó lọ school kí n tó tọ́jú ara mi kí n tún lọ bí iṣẹ́ wọ́n lè ní iṣẹ́ la fi ń jàre òṣì. bẹ́ẹ̀ ni ṣé n tó wá ń sọ fún mi ní ìsinmi pé o ti ń ṣiṣẹ́. ohun tí mi mú màá ti ń ṣiṣẹ́ mo dẹ̀ tún lọ school ṣe bí next year náà ni màá parí. irú iṣẹ́ wo ló wá ń ṣe òun tó fi mú àti sùkúù àti iṣẹ́ papọ̀ mọ́ra wọn tí kòkó sì yọ ẹ́ lẹ̀. àǹtí mi mú màá manage ní company kan ni. company? ẹ dákun owó kí ni wọ́n ń ṣe ní company náà mú. wọ́n máa ń ta aṣọ bàtà bags. wọ́n ń ṣe wíìgì àwọn kan tá a gbé sórí. tó tẹ́lẹ̀ ni o ò ṣe dáadáa ṣé nígbà tó irú iṣẹ́ ẹ̀yùn tó o sì mọ̀ bí mo ṣe wà ṣé kò yóò ti mú àbúrò rẹ̀ kó o ti mú tọ́dọ̀ kó o náà wá mọ̀ sí tó ń ṣe. àbúrò mi alápá òkè ẹ mọ̀ pé yọ̀lẹ̀. kí lóde tó fi yọlẹ̀ tó kó sapá san ganan àbí yóò ṣe é tó bá mú wọ sí òun náà ṣe é. ọgbọ́n ẹ ń wo ẹ ilé kó lára tó lè fi ṣẹ́jẹ́ eré kò lẹ burúkú. ṣáà lè fi ń ṣe ni. ẹ mọ̀ pé tó o bá ṣe rùmúrùmú nínú iléeṣẹ́ wa ọ̀ ní gbà ẹ̀. òyìn àdọ́dọ́gbọ́n sí kò mọ̀ bó ṣe bí àǹtí rẹ̀. àǹtí mi ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe filé sílẹ̀ sí o. mi náà gbàgbé torí ìyẹn náà ni ò ṣe jẹ́ kí n wá sílé ó mọ̀ kán tó ṣe skul tiẹ̀ kán tó ṣe skul tèmi náà táwọn fẹ́ ra òṣè lè ó ní kí n má ní wọn lára torí ẹ ni mo ṣe ọ̀rá ṣe lólógun struggle jẹ́jẹ́ nǹkan tí nǹkan fẹ́ ni pé ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. kí n má ṣìrìn ọ̀nà mi máa já gírí. àmì o ẹlẹ́dàá mi orí ìyàwó ò ní jẹ́ kó o sì rìn tó bá ṣe ń kàn báyìí ọmọ máa dún fún ẹ̀yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. so sista mi ọjọ́ mélòó lè máa bá a lò nínú ilé ìsìn. n láti padà lọ́túnla. ọ̀túnla bíi ibo ojú ò lọ sì dé náà níjọ́ àwọn ọmọ ti fojú kàn tẹ́mi ó kọ́ bá wa ṣe bí oṣù bíi mélòó kó tó padà ọ̀túnla ti yá jù. àǹtí mi máa ń lọ bí iṣẹ́ máa lọ school ẹ ti gbàgbé ni. nítorí ẹ̀ tí wàá ń ṣiṣẹ́ ìbáyìí kémi kan fẹ̀yìntì báyìí ní kí wọ́n jẹun pàbúrò mi fẹ́ẹ̀ kó nǹkan dé àbí. ẹ wo kékeré gbogbo ilé. èmi náà rí bẹ́ẹ̀ èmi nìkan tán níjọ́ mo ti mú. màá ṣèrà mọ́tò fún yín àǹtí mi. ilé ni o iṣẹ́ tó ń ṣe tó bá rí. àǹtí mi máa kọ́lé fún yín máa kó lé yìí. orí mi sọ ẹlòjọ́ ti bàbá rẹ̀ àwọn kò nílé yìí. bẹ́ẹ̀ni ó ti dáná Kasali ó gbé bọ̀dé akọ́lé kankan tó mọ yọwọ́ sí o ká mọ̀ ti mọ̀ yọwọ́ kó mọ̀lẹ́ abọ́ ta ní ìsìn torí kò síbi tó kò wá sí. ẹ má ti yọwọ́ ṣùgbọ́n mo máa ṣe fún yín ẹ ṣàfàdúrà wọn. lọ́wọ́ báyìí bó ṣe rí ìgbàjẹ́ nítorí rẹ̀ wọ́n gbà. àgbà tí godmother bá yé mi jẹ ó bẹ̀rẹ̀ pẹ̀lú 20 million naira and I give it to her kí ló ti fẹ́ kí n tún ṣe fún un senator kí ló fẹ́ kí n tún ṣe fún un. honourable kò ṣe nǹkan tó kàn sí ní solution to the problem ló yẹ ká wá. kí tún ni solution tell me ṣé ìpò fẹ́ bà career mi jẹ́ ni my own career tí mo ti ń build since all these years this is unfair. ọ̀rọ̀ godmother dàbí ẹni tí ò fẹ́ ká yọ ni. èèyàn máa ń dáná ẹ̀ mú oúnjẹ ni. tàbá sì dáná mú oúnjẹ kan tó. àtún ayọ̀wọ́ ẹ̀ kúrò nínú oúnjẹ. ó dà pé nǹkan tí màá ṣe nìyẹn. but ṣó lè tó yẹn ni. senator ó le jù bẹ́ẹ̀ lọ senator Bíkúnlé nǹkan tó dé ló ní kárí òun tí ìbá ṣe nǹkan tó wà lọ́wọ́ godmother èmi náà ò dòde báyìí ṣùgbọ́n sí o ti godmother fẹ́ fọ iṣu àtayànyàn wà lèmi gan máa bá fọ ó ti tọ́ bọ̀ mí lẹ́nu o and I'm going to bite her to God who made me. honourable tí mi ò bá ṣì ẹ gbọ́ rárá nǹkan tó ń try láti sọ fún mi sí ni pé tí ìgbà godmother bá dojú dé àṣì tí ó bá wá sí ṣí àfọ exactly nǹkan tó ń fẹ́ kankan yẹn. ọmọ tó bá wọn kọ́ ló ń tún wọn bá wọn bá wọn kọ́ ló ń tún wọn bá wọn fọwọ́ ara wọn sí àwọn láyọ̀ ìyàgò ẹ̀wọ̀n gbẹ̀yìn àtọ̀tún. ẹ kú
jókòó sir. Báwo ni? I'm fine sir. On bọ̀ sí sir. Pè jáde fún mi jọ. Ṣé kò sí kankan sir? Kí ni problem ẹ? Ṣé wọ́n ní mo bá lẹ́jọ́ ni? Ẹ má bẹ̀rẹ̀ sir. On bọ̀ sí. All right. My best, sorry sir. Okay then. Honorable. Ṣé wà okay? Mi ò wá okay o. Kí mo sọ fún ẹ mi ò wá okay rárá. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Obìnrin 20 million naira lọ́wọ́ ni mo fún ẹ. What else again do you want from me? Ṣé o fẹ́ bà career mi jẹ́ ni? Honorable, ṣé wá kí mi ni àbí wá bá mi jà? Anyhow. Anyway, today kò wù mí láti jà. So bóyá ọjọ́ mi tó bá wù yín láti wá kí mi ẹ lè padà wá. Ṣé gbọ́? PA. Nice one. Godmother, màá fi yí ẹ ní ìlú yìí. Ṣé ti gbọ́? Ètò ò fi jù ní lọ, ọlọ́ọ̀ wàlẹ̀ màá fi yí ẹ. Ètò ò jù ní lọ lè jù nínú o, right? Ọmọ tó kọ tó pè mí nígboro Ìbàdàn ni. Ọmọ Italiano Mafoso. Ẹni tó jù nínú máa lè jù nínú, máa lọ́rọ̀ yọ, máa finá ṣeré. Godmother náà ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó ti ní aláìmoore lẹ́yìn mi dáadáa mọ́. Ṣé yóò ta gbà lọ́wọ́ yín? Ó tó ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ wá ni. Honorable Akíngbọ́lá, ẹ̀yin wá lórí láyà. Ẹ̀yin lórí láyà, ẹ lọ tako Godmother. Ẹ má bínú. Ọmọdé ló ń ṣe mí. Ẹjọ́ please, ẹ má bínú ẹjọ́. Ọmọdé ló ń ṣe mí. Ọmọdé yìí dé. Tí ọmọdé bá ń ṣe àgbàlagbà, ajá pé àgbàlagbà ń jarán. Kí àlàbọ̀rùn wá tó di ẹ̀wù, àwọn máa sọ di agbádámọ̀ lọ́wọ́. Ẹjọ́ tó lọ ẹ fẹ́ dàgbàdà fún mi. Ẹjọ́. Kí ló ń ṣe á sí? Ẹ wo, à ń pọ́nkúlé là ń pariwo ọ̀fọ́sẹ̀. Ikú ni kú ń jẹ́ o. Ó yá gbà. Kíkílẹ̀ lè. Má jẹ bẹ́ẹ̀. Honorable ẹ̀ mú. Ẹ lọ join àwọn honorable yín yòókù ní ọ̀run. Kò kú dín nǹkan tẹ̀ ń ṣe fún aláyé. Àwọn tó dẹ̀ máa san àlàwọ́n sì wà ń bẹ̀. Ẹjọ́ má jẹ́ mú ẹ ṣàánú mi ẹjọ́ tó rẹ́ má jẹ́ mú ẹ. Tọ́tọ̀! Ó yá gbà. Ẹ mú kí sọ́run chap ló wọ́ọ̀rì. Àbẹ̀rẹ̀ máa mú kí ló ṣe yín. Kí ló wọ́ọ̀rì yín. Ẹ mú díẹ̀ sí. Ẹjọ́ tó rẹ́ mi. Ẹ mú díẹ̀ sí. Better. Bastard! Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹjọ́ tó rẹ́ lọ. Ẹjọ́ ṣàánú mi. Ẹjọ́ nínú. Wú ti dé ooo. Ọ̀rọ̀ yìí wá ti ń lógún dọdẹ lọ. Ta ló lè sọ bí ajá sínú o. Ọkùnrin ká máa díjú mọ́nú lé. Ẹ ká bọ́ síta náà. But gbogbo fàájì náà là ń ṣe náà. Ṣé fàájì kan tó ju ilé lọ ni? Mo dẹ̀ sọ fún ẹ mo ní mo ṣe ń expect èèyàn kan. Wà á lè pọ̀. Ẹ kí ṣe dọ́tà. Madam, Sammy already came for you. Did she call? At all, ma. But one is second sitting room. Kí ni mood ẹ? Our mood is not good at all. Okay. Jẹ́ kó wọlé. All right, ma. Wọ́n ló ń fura ẹni problem. Ẹni ọmọ tó bá ti ń yọ ẹ lẹ́nu kí ló tó yọ dànù bí ọmọ wọ. Ọmọ ilé ìwé yọ dànù. Irinṣẹ́ burúkú ni. Púpọ̀ ẹ̀kọ́ mú náà ti ní principal jù. No problem. Good morning, sir. Good morning, Tamilare. How are you? I'm fine. Kí ló dé tójú ẹ̀ kọ́ rẹ lọ? Kò sí nǹkan kan.
Godmother, ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín mà. Tó bá nìkan láti sọ ṣó ní Senator Ìbíkúnlé àwo ni kì í ṣọ̀gbẹ̀rì. So whatever it is tó bá fẹ́ sọ, go ahead and say it. Akintuju ní kàmí san kàmá. My dear, ṣorí Senator kì í ṣe oníkànmẹ́sàn. Tó bá lè jẹ́ pé lórí ọ̀rọ̀ Honorable Akíngbọ́lá ló fẹ́ sọ nù, kò ṣẹ̀yìn Senator. Ẹni tó ń tẹ̀lẹ̀ tí yóò ríran ṣóhun la pè là ń fọ́jú ṣáwá lè sọ pé òun ojú wa lójú rí o. Ẹni tó lajú kalẹ̀ tó ríran tó já sí kòkó kí wá la lè pín irú wọn àwé o. Ohun tó wá pa wọn pọ̀ ló ń wá ń tú wọn ká. Ẹ wò gbẹ̀yìn yàtọ̀ tún wá tó sì gbogbo wọn bó ti ní ohun tó pa wọn pọ̀ ló ń tú wọn ká. Ohun tó pa wọn pọ̀ ló ń tú wọn ká. Ọ̀rọ̀ yìí ti ń bọ̀ yàgò. Ẹ wò gbẹ̀yìn yàtọ̀ tún wá tó sì gbogbo wọn bó ti ní. Sammy, what's up now? Kí ló ṣe? What happened now? Kò door. Tẹ́ńtẹ́bọ̀. Ṣorí pé wọ́n gẹ́ òyìn oníṣòro. Ṣé dandan ni kó wá so ṣé ìta rẹ̀ mọ́yàn ní kò dẹ̀ fi Tammy sílẹ̀? But like seriously, Tammy ló níṣòro, èmi kọ́ ni mo níṣòro. Ìwọ gangan ló níṣòro. No, ó ní láti jẹ́ pé nǹkan ṣe ni, kò kí ṣe bẹ́ẹ̀ sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣó máa ń dì mẹ́ tẹ́lẹ̀ ni? Kò kí ń dì mẹ́ tẹ́lẹ̀, ó máa ń wo ẹ̀rín jẹ́ àlọ́. But mo like kí ló tó ṣe like kó máa beef me now. Well, when you beef my glory, you end like story. Kí ló dé gan-an? Well, ojú ẹ ló máa ṣe o, tó bá feel pé mo ní débi gíga, ojú ẹ ló máa ṣe. Ìwọ kàn fún mi ní 2 weeks. Kí ló máa ṣẹlẹ̀? Tí mi ò bá drive Ferrari was cool. Kí n drive ẹ̀wọ̀ compound yìí, kẹ́ pariwo kẹ́nu yín ya, kẹ́ mi ní ọmọ àlè kó pa mí. So torí Ferrari ń sìn. Ohun tó pa wọn pọ̀ ló ń tú wọn ká. Ohun tó pa wọn pọ̀ ló ń tú wọn ká. Ọ̀rọ̀ yìí ti ń bọ̀ yàgò. Kí ni reason tó fi ń bọ́dà rẹ̀ náà? Ṣòtìrí bí Honorable Akíngbọ́lá ṣe kọ títí ẹ̀ nìyẹn. Àti wípé kí ni nǹkan tó kún ẹ̀ gangan pẹ̀lú kú ẹ̀ bóun ṣe kọ títí ẹ̀ nìyẹn. Iṣẹ́ ti tiwa ni pé ká lọ ṣiṣẹ́ wọ́n lè ti fún wa lẹ́tọ̀ọ́ tiwa. So why you giving yourself headache over that? Why? Ṣé ọmọ nǹkan tó yà mí lẹ́nu ni pé Senator Ìbíkúnlé mọ̀ nípa kú Honorable. Yeah. And àwọn dẹ̀ Honorable máa ń fọ̀rọ̀ lọ. Ọ̀rọ̀ yìí dàbí ẹni ta ní kó fẹ́ ni lójú tó fata sẹ́nu ni o. Ṣáwàgò máa finá sí orí òrùlé sùn. Yeah, save. Ṣòtìrí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ṣé ìwé nǹkan tó ń kà sílẹ̀ is no big deal. Kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Nǹkan tó ń sọ it happens every day. So kò jọ èmi lójú. Àti wípé ṣòro wípé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fáwa ni. I don't think so. She can't do anything. Kò sí nǹkan tó anybody lè ṣe fún wa, kò lè ṣe anything fún wa. Kò sí nǹkan kan tẹ́nibọ̀dé lè fi wá ṣe. Àwa ti di àgbàdo nù tó di àwọn ọmọ ojú fẹ́ dìyẹ. Àbí o kí wá ní ìwọrí tó fi sọ gbogbo tó ń sọ ìwà táwọn aṣáàmù ẹ tó máa ń pa ìṣá. Tracy, kí ló ṣe Tammy lọ́rẹ̀? Ṣé ẹni tó yẹ pé erépa ló ń ṣe látẹ̀ nǹkan bóyá ó ti rẹ̀ kò sí nǹkan tó ṣe o. Báwo ni? Godmother ní kí n sọ fún gbogbo yín pé meeting wa. Ṣé kò le o? Wọ́n ní urgent meeting. Kò dẹ̀ ṣọ́pọ̀ kò sí nǹkan kan. Kò sí problem, ìjọ́ ọ̀lọ́ ní ká wá. Anyway, tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn, kò sí problem. But òun láti mọ̀ pé oyin inú àpáta ni o. Tó bá débẹ̀ tán o gbọ́dọ̀ wẹnu àké. Ó yé mi, gbogbo ẹ̀ ló yé mi, mi náà understand. Tí mo bá débẹ̀, gbogbo rules and regulations tó bá fi sílẹ̀ ni mo máa follow. Jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́, ìtò important bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ di big girl. Káwọn èèyàn máa rí mi gbogbo kó máa tíwálì fún mi, kó máa kí mi, kí n máa lo mọ́tò bíi ti ẹ̀ báyìí, bíi ti Tracy, kí n máa lo mọ́tò bíi Tammy. Ṣó yẹ jọ? Okay, tó bá dọ̀la o lè wá rí mi ní apartment wa. Are you serious? Thank you. Ọjọ́ wo ni kí n wá? Ọjọ́ wo? Ọlá, wo máa wá. In fact, mo máa tètè dé láàárọ̀ ni mi ò mind. God bless you. Mo appreciate. Mo máa wá. Máa tètè dé láàárọ̀. Thank you.
Oh, I got to be picked, my God. Like, seriously. Oh. Alrighty. Hey, Fibola. 66. Oh, jello, lotte. Whoa, 6'2". Whoa, 2-6 call eléyìí. This is 361. I think 3-6 me. Like. Kí ló ká tó wá continue. Go bend son, chinko. Nisu. Ah. Oh. 6'2". Àwa kí ló ṣẹlẹ̀? How you dey? Báwo ni Bitelo? Kí lè lè ṣe ń bíbà? Àwọn ta lélẹ̀. Ẹni ò dẹ̀ fi ó dẹ̀ lánú pàgà ó dẹ̀ sọ ilé sí èmi. Jọ́ nítorí Ọlọ́run má fi ojú kankan mọ́ mi. Ìwọ kọ́ ni mo wá kí. Àwọn ọ̀rẹ́ mi ni mo wá bá ṣeré jọ. Máa wo kíní bí ọ̀rìn gbìn. Tammy, má bọ́dà lórí ọ̀rọ̀ ẹ̀ àti pé godmother ó lóun fẹ́ join wa wọ́n dẹ̀ ti ní ká mú wára wọn. Ẹ dúró. Gbogbo yín ni mo bá wí. Ṣé eléyìí this thing lè fẹ́ join àwa? As in àwa. I don't guess it. Kí ni godmother sọ? Ronke. You don't need to sweat it, okay? Má worry, tabadodo godmother, I'ma yanjú everything. Right? Oya, shall we continue? Oya. Shut up. Oya ka. 5 ṣe ti tẹ̀lé àwọn àṣẹ mi o. No problem. Má ti nà tó máa nà. Ẹni máa lu ẹ̀ o lè fi. Oya. 6 no. Kí lorúkọ ẹ? Felicia Akikunmi. Your age? I'm 21 years old. Lastly, show me what to watch me, Baisha. Yes. Mo fẹ́ di big girl ni ma. Fèyí. Yes ma. Iṣẹ́ là ń ṣe ń bí. Iṣẹ́ la fi ń jàre iṣẹ́. That's our motto. Èmi náà ready láti ṣiṣẹ́ jàre iṣẹ́ ma. You sure? Yes ma. Okay. Mimi, Ronke, ẹ try láti mú wá sí next outing wa. All right. Thank you ma. Thank you. All right. Let's go. I want to be a big girl. Mimi, thank you. Oh yeah. Are you quiet? Yes, so grandmother, grandmama, Yalaija, godmother. Hey, you're too much. Leave it for her. Ijoka,
fi ṣara ìgbà tó pa arábìnrin yẹn àwọn olúwa ṣe iṣẹ́ ìbáyìí. àwọn olóṣèlú ni àwọn ní. ó lè jẹ́ àwọn tó ń fi hàn ṣọ̀gùn owó ẹ̀rí báyẹn dún bí ẹran ni. ọ̀rẹ́ mi di ọ̀rẹ́ mi ọ̀. fi ṣara. pẹ̀lẹ́ já lọ ẹ pẹ̀lẹ́. fi ṣara fi ṣara. àbí o ẹ ṣe o ọlá rẹ náà ni o. ẹ tẹ pé mi lẹ́nu pé máa dé. abẹ́ máa gbọ́ sọkúsọ. kọ́ ṣẹ̀ṣẹ̀ mọ sọ fún ọ pé òun bọ̀ nílé òun kó tó wálé ẹ̀ mọ́dàkùn mọ́ lọ́mọ mi o. ó wá dá padà pò tí wá ní ìsìnkọ́ oníkọ́mọ́ wà mọ́ kọ́ padà ibi títí ń bọ̀. àárò yín ló ń sọ mí mo wá ní kí n wá kí yín ẹjọ́ lẹ wá rùn ọ̀rọ̀ kí lẹ fẹ́ tà. ọbẹ̀ rẹ̀ tó lọ mọ́ ọ̀dàbò rẹ̀ lóhùn ká níwọ̀ náà ti sọ fún mi wípé ò ń bọ̀ ṣebí ti wá gbúre kí n bẹ́ẹ̀ ró olú àti gbìn kí n kó gbogbo ẹ̀pọ̀ kí n èrò kà á mi ẹ̀ lákùn wọlé owó kà fábùrò mi jẹ. ẹyẹ àtàwọn ẹ̀fọ́ arúgbó yàntì mi ẹ lè tí. ẹjọ́ mi wà ní àbẹ́jọ́ ìyá àgbà. lákùn wọlé bá mi dá lóúnjẹ fẹ́ ìgbọ́n rẹ kó jẹun kó yóò bá ọkà ní òrò fún. mo ti mí ìsẹ̀. ò ní mí sí kìnnì ṣé gbogbo èèyàn tó lè ṣeré ẹ̀ wà ní. kò sí wọlé. mo bọ̀ màmí sísá mi mo máa gbọ́ wípé wọ́n pa student kan nínú school yìí lẹ́nu. student. bẹ́ẹ̀ ni bá a ṣe gbọ́nù orí tẹlifíṣàn tán ti sọ fún wa ni wọn ti ẹ̀ ṣàánú ìkúnlẹ̀ abiyamọ kán rò wípé ìyá tó bí ọmọ yìí ó fún ara kó tó rí ọmọ rẹ̀ nílé ìwé ni ó wá délé ìwé ọ̀tán àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní àwọn tí ìyá wọn náà ní dúró jèrè wọn wọ́n wá lọ pọmọ ọlọ́mọ dànù. ẹ wo àǹtí mi ẹ jẹ́ ṣe sùúrù ẹni tó ń wọ̀wọ̀kúwà ó rìrì kúrì lọ́rọ̀ ọmọ yẹn o. bẹ́yẹn bá wá ń wá kú wà ṣé pípa wá nìkan ṣé yẹ wọ́n pọmọ ọlọ́mọ ni wọ́n ò sí bó pé owó níyàwó rẹ̀ fẹ́ wà báyìí nísìn.
àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ nílẹ̀ wọlé fún mi lóògùn ebi. bẹ́ẹ̀ yóò bá wá dájú náà kó dájú kó lè fi gígán náà lójú bó ni ó ṣe wá ní pé ọmọ kan wà kúwà pípa lókù tó wọn pa. ẹ jẹ́ ká kó lórí ìsítọ́lẹ̀ tí mo ti ń dájú. ní ìyá ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá ẹ̀ èmi rò bẹ́ẹ̀ mọ̀ kọ́ táwọn ọmọ sùkúl wa ń ṣe é sí. sọ́wọ́n dá àgbẹ̀bọ̀ sí. náà ló jẹ́ àwọn ọmọ mi náà ẹ̀ mọ̀ ọmọ dáadáa ní ọmọ àwọn kékeré tó ojú òní sí Oh, Alhaji Taofeek Oyèrìndé ẹkùjọ mẹ́ta ẹdíkẹ́ gbóhùnwá thank you very much ẹ ṣé gan mo dúpẹ́ ọlọ́wọ́n wà pẹ̀lú yìí òjíṣẹ́ ẹkú gbogbo bá wa all right okay sir èmi náà tún get back to you bye. Oh. Mimi nǹkan tí mò ń tà láti gbìyànjú àti ṣe àlàyé fún ẹ tó dàbẹ̀ ni pé òun yí mi sọ́tún òun yí mi sọ́sẹ̀ kò ń ṣerú èyí ló yẹ kó máa gbé láwùjọ àwọn tó wà yẹn ó mọ̀ wípé bọ́lọ́hun ṣe kẹ́ ẹ tó ó portable ó lẹ́wà Ọlọ́run tún fún ẹ ní àwọ̀ gidi ṣé o mọ̀ kọ́ ga yín ṣé o mọ̀ pé mi ni mò ń tọ́jú ẹ̀ ọmọ àbí. mo mọ̀. so tírú mi bá wá sọ pé mo fẹ́ fẹ́ ẹ ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ mélòó nírú mi máa sọ tí màá parọ́. ẹ wo sẹ́nẹ́tọ̀ kò ń ṣe pé òun èmi náà kí n wà láàrin wọn ṣùgbọ́n dídà ló dà lọ́mọdẹ̀gbẹ́ ẹgbẹ́ ń ṣe ilé ọmọ. Mo understand ẹ bó ṣe rí kókó tó wà nínú ọ̀rọ̀ yìí ni wípé mo fẹ́ fẹ́ ẹ I want to marry you mo fẹ́ fẹ́ ẹ sílé bí ìyàwó mi. ẹ fẹ́ fẹ́ mi. ẹ wò ẹ má tàn mí lórúkọ mi ẹ wò mo lè kéré lójú o ṣùgbọ́n mo gbọ́n nínú. Mimi ọ̀rọ̀ mélòó ni irú mi máa sọ tí màá máa parọ́ tí màá máa tàn ẹ́ ó morúkọ mi ni Sẹ́nitọ́ Ìbíkúnlé Ọládòjòyè ẹran wo ni mi ò jẹ rí sọ fún mi bọ́ sí gbòòrò bèrè lọ́tún bèrè lọ́sẹ̀ wọ́n ṣàlàyé fún ẹ kí ni irú mi fẹ́ máa fi rọ́ṣe. Sherry ẹ̀rù ẹ̀yin ọkùnrin ń bà mí ṣé ń ṣe pé fẹ́ tẹsẹ̀ mi bodò tán kọ́ ni wàá máa fà. Mimi mo fi gbogbo nǹkan tí mo ní mo fi búra fún ẹ mo ṣetán láti fẹ́ ẹ ni mo fẹ́ kó mọ̀ kó mo fẹ́ fẹ́. ẹ má wulẹ̀ búra fún mi má wọrí má fún yín tíráyà. Come over here. Please come over. Come over. Forty. Senator. Mimi. How? That's my baby. Mimi tó sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣọ̀rọ̀ ẹ̀kún rárá má sunkún mọ́ náà ṣé bí wọn náà roko lóko ikún kó tó gbìn ẹ̀ pa sí ṣé ìwọ mọ̀ pé godmother ló ń fẹ́ senator kí ni wọn náà wá débẹ̀ kí ló ń rìn débẹ̀ fún. wọ́n sọ pé àwọn máa fẹ́ mi sílé bí ìyàwó ni. pékélé arúgbó jẹ gbèsè tá ló máa bá san wọn làwọn máa fẹ́ ìwọ náà listen to yourself just listen to yourself wọn làwọn máa fẹ́ ṣọ́ọ̀tì wá fẹ́ sìn jóná ṣé wọ́n tiẹ̀ mọ̀ pé o ti lóyún. ọ̀dọ̀ wọn náà mo ti ń bọ iṣẹ́ náà yarí pa ọkọ làwọn fún mi lóyún. you see. sẹ́nẹ́tọ̀ yarí pé nǹkan ló ń fún ẹ lóyún. kò ṣe má ní yarí ó máa yarí náà. ìgbà tó kò ti rí ẹ bẹ́ẹ̀ ṣé kò rí epo gàn ni ó ti rí epo gàn náà wọ́n dẹ̀ ní ẹni gàn ló ń gbégun nu. ọ̀rọ̀ nǹkan ṣe sùúrù jọ pàtó ń ṣe ṣe òun sunkún gbà yẹn ni ṣọ́rọ̀ ni gbogbo yín náà sọ lẹ́nu yìí ni kì í ṣọ̀rọ̀ là ń sọ yìí náà yẹ́ ẹ̀ mo accept pé Mímí jẹ̀bi kò nǹkan tí sẹ́nẹ́tọ̀ náà ṣe ò dáa kò right but ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn kò ṣe fi wá láàárọ̀ lásán. ọmọ yìí ọmọ wa ni èèyàn wa ni we are in this together ẹ jẹ́ ká jẹ́ kí sẹ́nẹ́tọ̀ mọ̀ ẹ jẹ́ ká show ẹ pé àṣẹ tẹ̀ lásán ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé òun ló lóyún ó dẹ̀ máa responsible for that pregnancy. mo mọ̀ a máa jàjà yìí ànígbà fine but whatever we must do we must tread gently that's me. Because ẹjọ́ like you said ẹjọ́ kì í ṣẹjọ́ yẹn kó má mọ̀ dá o
òun ló jẹ̀bi to me. Ṣé kò mọ̀ kí godmother ṣe jẹ́ sí ẹ̀yìn? Ẹrù yẹn kéré ó kéré. Anyway, we'll take it up. Ẹ̀yin ladies ẹ fọ́ ní ṣá. Ẹ dúró náà kí ló fún yín ní gut láti park síwájú mi on the road? Kí lẹ jẹ yóná? Ṣé mímì fúnra rẹ̀ ló sọ fún yín pé èmi sẹ́nitọ̀ Ìbíkúnlé ni mo fún òun lóyún àbẹ́ rí oyún mi ẹ rí àwọ̀ mi lára ẹ̀? Bẹ́ẹ̀ ni ìwọ ló fún mi lóyún sẹ́nitọ̀ Ìbíkúnlé. Ilé náà ló dàbí ìtọ́ ẹ̀ kan fín sí mọ́ yìí. Èmi gan máa ń gbàdọ̀tí mọ́ra o. But ẹ mọ̀ mí o. Ẹ má lọ rí pípọ́n ojú mi o. Tí ẹ bá rí pípọ́n ojú mi ẹ ní lè dúró èmi sẹ́nitọ̀ Ìbíkúnlé ọmọ Ládòjòyè. Can you imagine? Ẹ máa gbọ́rọ̀ burúkú tí màá yín sọ lẹ́nu. Pípọ́n ojú yín, ẹ̀yin yẹn jẹ́ bí olúkòso. Àbí kíni? Ó bẹ́tà kẹ́ tètè gbà pé ẹ̀yin lẹ fún mímì lóyún. House, nǹkan tẹ́ ẹ̀rọ máa bà nǹkan tẹ́ ẹ̀rọ tẹ́lẹ̀ jẹ lọ. Ẹ máa gbà mí kẹ́. Okay, no problem. Driver. Leave him alone. Senator man lọ ni. Senator ń lọ. A lọ senator lẹ́rú yẹn o. Ẹ lè rí ààbò ẹ̀ rárá. Àbá máa gbà kọ́ lọ́wọ́ ẹ̀ ó ṣọ́ọ̀bù àbá máa sínétọ̀. Bàbá àbá ọ̀rẹ́ ní títọ́ àlọ́wọ́ ẹ̀. Báyọ̀ kọjá orí bàbá láti jòkè lásán. Ọlọ́run ẹ̀ wà lè kú fún yín báyìí wá. Ẹni tá ẹni dè àwọn mẹ́ẹ̀dọ̀ sẹ́. Sẹ́nẹ̀tọ̀. Bàbá sínétọ̀. Sínétọ̀ tó gbá yìí. Ta sínétọ̀. Ẹ̀yin gáàsì, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé máa fún yín lówó. Kí ni mo ṣe kí ló lè tó yìí? Boys. So, nítorí ẹ̀ lè ṣe jẹ́ kí èèyàn ṣekú pa láàrin dédé mi. Ẹ dúró náà, ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí ọ̀rọ̀ yàn lọ́wọ́ ni? Àbí ẹ ti gbàgbé awo tí a jọ dá ni? Àwọn má dalẹ̀! But godmother, ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí èèyàn gbẹ̀san lára ẹni tó bá ṣẹ̀yàn ni? Ṣebí sẹ́nitọ̀ náà gbẹ̀san lára honorable? Àbá. Bá ṣe bẹ́rù lábẹ́ ọmọ náà. Senator ṣe máa fún mímì lóyún kan máa dìnnà ẹ̀. Tamilore, èmi mọ̀ pé ẹnu tiẹ̀ gbọ́rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ẹni tó bá mú àti dí olúnàgùn, á mú àti lọ ẹ̀. Wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ godmother ẹ jọ̀ọ́. Ṣé ní gbogbo nǹkan tẹ̀tẹ̀ ń sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. No be today now, it don tey. Àánú àǹṣọmọ kékeré náà nínú iṣẹ́ ìyá àǹṣọmọ kékeré àdẹ̀mọ́ bó ṣe ń lọ a ti kú òun ọmọ kékeré tó ń gbé kọ́rùn lọ sóko ẹ wò ẹ má bá a sọ bẹ́ẹ̀ mọ́. Nice one. Oda, ẹ jáde kúrò nílé mi. Àwa máa jáde tẹ́lẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ má kọ̀rọ̀ yìí. Àjọṣepọ̀ tó wà láàrin àtàwa àti ẹ̀yin tájọ dúró sí báyìí ó ti tọ́ lẹ́ni it's over. Yes, it is over. Let's go. Bá jáde nílé yín ṣá máa kúrò láyé ni. I wonder ìrántí kí ló fẹ́ ṣe fún àgbàdo. Tó bá kàn ń bọ̀ ìsìn wá. Ẹni
ẹni tọ́jú mi máa lè jù nínú máa lọ́rọ̀ yọ máa finá ṣeré bá ò mọ̀ ọjọ́ ní èèyàn jẹ́ yàn lọ. Hey ladies, ajá yìí ti máa lọ jèrè. Àǹtí mi, wàhálà wọn pọ̀ wọn máa pariwo ń bolo dé bolo wà ń sìn. Kéde tó pẹ́. Ṣá máa pẹ́ o. Ní pẹ́ jèrè ṣọ́. Ṣé ti rí ń sìn? Ẹ máa ní wàhálà mi ti pọ̀ jù. Ẹ máa ní mo máa ń bínú. Ṣé kó lórí burúkú ni bọ̀bọ̀ ẹ̀ kò gbé mọ́tò mi wá fún mi ń sìn? Irú mẹkáníìkì wèrè wo lélẹ̀ náà? Sì, ní sùúrù. Mo sọ pé kò ti parí nǹkan tó ń ṣe nínú ẹ̀ ni. And it's better for your safety. Ṣé máa gan ọ̀kadà ní sìn? Kai. Anyway, just lọ wọ mọ́tò ní garage. Ó ìkan náà tiẹ̀ lílé jèrè. Mídíà, ṣe jẹ́jẹ́ o. Ẹ ṣe jẹ́jẹ́ o. Ó dàbọ̀. Kọ́ ní safe trip o. Bẹ̀rẹ̀ má gbé mi ṣubú o. Ẹ wọlé ìbúlẹ̀ tí máa bọ́lẹ̀ ìbúlẹ̀ ni. Gbé mi lọ sí gáràjì ńbẹ̀ yẹn. 200 lówó yín o. Kó ṣí lọ. All right, oh, safe journey. Bye-bye. Ọ̀gá, Mimi. Kí ló ṣe? Mimi. 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 Ojú akátá bá tẹ̀lé o ṣẹ́nu ẹ̀dìyẹ tí yín ló tọ́ sí ẹ̀yin sí godmother. Guys, ọ̀sán yẹlé mi. Hi guys. Move. Yeah, má yẹlé mi kí ló ń worry ẹ. Move man. Kí ló dé? Move. Move. Kí ló ṣe? Kí ló fa sẹ́gbẹ̀jọ ẹlẹ́ ò fẹ́ràn garawa. Túmọ̀ yẹn ni pé kò sí love. Move. A nífẹ̀ẹ́ ara wa rárá. Kúnlé. Move now. Kúnlé, wíwí náà. Ẹ dákun ẹ̀yin bàbá ọkọ mi níta ẹ̀kọ́ lọ́wọ́ yìí ò yọ mi ènìyàn kó máa kó káàkiri. Ẹ dákun kí n ta mí lọ́rẹ́ ṣe fún yín gan tẹ́ fi kọ́gùn kí ní ìwà bá ń lé. Ẹ wo ìyá ìwà ibà láti hàn ọtí a kò wọ́n àbúrò yín wà ní. Àǹtí nígbà tá a dẹ̀ ti bá ń lẹ́yìn ẹ bá wa sọ nípa wálé. Ẹ ṣé o. Ẹ wọ àǹtí mi, ó má ṣe chip mi. Gbọ́ngbà tẹ̀ sí ilé báyìí, àmà kí ló ń jẹjẹ nǹkan tí wọ́n jù. Anyway, tẹ̀síjọ́ ò lè mí tẹ̀sí ráyè gbogbo rọ́bìṣì. Àǹtí mi rí ìfowó. Ṣé o sì rí nsìn tó bá yà yí àlẹ́ olágbára ẹrù wúwo fún ẹ. Ó kò wúwo náà ni. Ọ̀lẹ ní ẹgbẹ́ ní sọ̀rọ̀ wọn lápá stainless. Kó máa ti ẹ̀ṣẹ̀ rántí. Kí ló ṣẹlẹ̀? Bísọ́lá, wàá máa lọ lẹ́sìn. Ó yẹ kí n dọ́dọ̀ kẹ́ mi bá ṣe kúrò lọ́jà yẹn. Tí má dẹ̀ ní kí n délé, àǹtí mi ò ní jẹ́ kí n lọ mọ́. Jẹ́ kí n tètè lọ jọ. Àbọ̀ àǹtí mi, ẹ jẹ́ ká jọ délé náà náà. Kí ló ń ṣe? O ò lè dáná dá. Problem ẹ nìyẹn. Ọmọ yóò ya ọ̀lẹ. Ẹ má pẹ́ o. Ẹ ṣeun tẹ̀yàn tì mí o, yín ti ṣe ẹyin fún pẹ́ wálé. Ẹ ṣeun. Mo ti dé máa. Olè! Ẹ ti pa mí lọ. Iṣẹ́ lẹ ṣe lóòótọ́
ṣùgbọ́n àgékù ejò ó máa ń ṣòro bí agbọ́n ni even ju ejò fúnra ẹ̀ lọ. Gbogbo ọ̀nà lẹ gbọ́dọ̀ wá láti mú Tamilore kúrò nílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ìgbà pé òkúta sìn ẹsẹ̀ ẹ̀ sì yọlẹ̀ ni o. Exactly. Ẹ wò, mo fún yín ní 3 days. Mo fẹ́ gbọ́ nípa ikú Tamilore. Ṣé ti gbọ́? All right, boss. Ẹ máa lọ. But àwọn boys dey try. Wọ́n good gan. Don't try. Ṣùgbọ́n nǹkan kan ń bà mí lẹ́rù. Pẹ̀lú gbogbo àṣírí tó wà nílẹ̀ yìí, ṣé ẹ ò fi pé Tamilore ó máa tú àṣírí? Tamilore náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Nígbà tí ó ṣe kúrò náà gbàgbé pé àwọn múlẹ̀. Ọmọ ìbílẹ̀ ni Tamilore. Ọ̀yọ́ ló ti wá. Ibi tá dẹ̀ ti so ìmúlẹ̀, ibẹ̀ náà láti tú. Òótọ́ lọ̀rọ̀ tó sọ. Òótọ́ ni. Bẹ̀ tí máa rí. Nígbà tó ọmọ kékeré sọ gbámú tó lòun sàmì sí. Ṣebí ìgbà tó bá rí gbá ló máa rá mi. Kò sí problem. Ẹ dá ọ̀rọ̀ Tamilore dá mi. Godmother, ẹni tọ́jú ni lọ́ máa lè jú nínú máa lọ́rọ̀ yọ máa finá ṣeré bá ò mọ̀ ọjọ́ ni èèyàn jẹ́ yàn lọ. My PA always combine. Tí mo ṣe rí lójú mi ti ṣáná. Kí ló wà ń bẹ̀? O ní láti máa bẹ̀. Kí ni? Cool morning. Ní sùúrù. Kékeré gbogbo ilé. Èmi náà rí bẹ́ẹ̀. Àmì ìtọ́tọ́. Níjọ́ mo ti mú kúkú. Màá ṣe ra mọ́tò fún yàntì mi. Irọ́ ni o. Iṣẹ́ tó ń ṣe tó bá ní. Àǹtí mi máa kọ́lé fún yín. Ẹ máa kó ilé yìí. Orí mi sọ ọjọ́ tí bàbá rẹ̀. Wọ́n kò ní ilé ìfẹ́. Gbogbo nǹkan tí wọ́n bá tẹ̀ ń rí àtẹ̀gbé ni. Níwọ̀n bàgbà tèmi bá ṣì wà ń bẹ̀ ọ́ wá tún gbọ́ tuntun kan. Even kémi má sí bẹ́ẹ̀ mọ́ má tún fẹ́ lòmíì síbẹ̀. Níwọ̀n bàgbà tẹ́tọ́ mi ò bá ti dùn mí o. Ẹ̀tọ́ ẹ̀ ò lè dùn. Níbo ni bá ti ń dún? Yẹlé. Hello. Inspector Patrol. Ó yá ẹ máa bọ̀ nílé Godmother. Nsìn. Yeah, right away. Okay. Olúwayẹmisí Àbẹ̀kẹ́ ọmọ Akíntọ́lá. Godmother. Ọjọ́ gbogbo ní tòlè. Ọjọ́ kan báyìí ní tòlóhùn. Ìwọ ti gbàgbé pé babaláwo tó ṣògùn àfẹ́ ìfáyán. Òun náà ló ṣògùn àrìnà kò fádìyẹ. Ó lè kó wòkè. Onílọ́jọ́ kú ẹ pé. Drop that gun. Drop it, I say.
Hands off. Bá rán níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe rọ́lù. And tó bá ti jẹ́wọ́ fún ẹ tán get rid of her. Kí n pa. That is it. Tami iṣẹ́ tó bá rán ọkọ òun ni kó jẹ́. You have to go. Ohun tó pa àwọn kan ló ń tún wọn ká. It was a job well done. Yes, sir. You're welcome. But sir, nígbà tí lady yẹn ń sọ̀rọ̀, ó dárúkọ àwọn nǹkan nínú ìlú yìí. In fact, ó dárúkọ yín. Mádàgẹ́ yẹn ló ń ayírí ni. Ó ti sọ gan pé tó ń bá dé court àwọn tó máa rò pọ̀ gan. Even ìwọ tó interrogate ẹ̀, ká ní kò ṣe pé ó yanjú ẹ̀ ni, ó máa karúkọ ẹ̀ mọ́ wọn tó bá dé court. Irọ́ ni torí ìka tó bá ṣe ọ̀nà bá ń gé. Torí èmi ṣe máa dárúkọ yín ní court. Ẹ fi pé mo ti kú àbí? Èmi ò kú. Bá rán níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe rọ́lù. Tami iṣẹ́ tó bá rán ọkọ òun ni kó jẹ́. You have to go. Tami! Officer! 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 Pika! Ẹ̀gbọ́n mi, fẹ́ǹsì mi ni. Ṣùgbọ́n èmi àti ẹ lose contact nígbà tí mo lọ sí police college. Okay, nígbà tá a dẹ̀ ríra, ó dàbí pé wọn àtàwọn kan jọ ṣèmùlẹ̀ kan wọn ní kò gbọdọ̀ tú àṣírí. Bó ṣe tú àṣírí báyìí ni nǹkan tó débà. Wọn bá nǹkan tí mo mọ̀ ni mo fi gbé débi kò bá ti kú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kọ́mọdé ikú. Ẹ jọ̀ọ́. Omi kò ní sí wàhálà. Ìbájẹ́ pé gbogbo ìgbà tá à ń sọ fún ọjọ́ òní tí wọn náà bá gbọ́ kọ́ ọmọ ìwọ̀n bá nǹkan tó ọmọ ni bóun náà bá ṣe rí gbédé àyìn. Àmọ́ o ọmọ ọwọ́ kan wà ní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kan ò ní kú lójú ẹsẹ̀ kú mẹ́wọ̀n. Ọ̀gá bó ṣe jẹ́ nìyẹn ẹ má wulẹ̀ attempt láti ṣe anything. Ẹ ní láti sọ anything. Ṣé rí gbogbo nǹkan tí Tamilore sọ pátápátá ni mo record mo dẹ̀ ti play ẹ̀ fún CP. Yes, yeah, including godmother tẹ́ ẹ̀ fẹ́. And bẹ́ẹ̀ ṣe wà yìí order from above, you are under arrest. Madam, please move. Ṣé bóun náà mo ti ń tẹ̀lé yín ni? It's okay. Move. Move, madam.
kílẹ̀ ṣú lójijì bẹ́ẹ̀ bá ní wọn lọ́dọ̀ ìkẹyàgò fún wọn kò lè fún wàrà ọ̀lẹ́dà wàrà nù má finá ṣe rẹ̀ bọ́ ò mọ̀ ọjọ́ ni. Godmother ẹni tọ́jú ni lọ́mọ lè jú ni. ó lè jú nínú àwẹ̀ yóò má finá ṣe rẹ̀ bọ́ ò mọ̀ ọjọ́ ni. èèyàn jẹ́ yàn lọ. kò síbi tẹ́lẹ̀ dé láyé àwọn lè máa bá níbẹ̀ sharpshooter ni wọ́n. ẹni tí ó bẹ̀rù nǹkan tó kó lẹ́nu ṣáṣá tó kó lẹ́nu tí ó bẹ̀rù èèyàn olóhun tó jẹ gbẹ́lẹ́kùn màmá ni ó. Godmother ilé lálejò kẹ̀yà sá fún ni. Godmother ẹni tọ́jú